sọ́mọ Yorùbá àwọn ọmọ Gani Adams ó ti bẹ̀rẹ̀ o àwọn ọmọ Gani Adams ó ti bẹ̀rẹ̀ o mo ní fídíò kan tó fẹ́ pè fún wa ẹ wá gbọ́ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ponú ọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè tó sọ sólóyè Ìgbòho ṣá ẹ wá gbọ́ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tí ò ní làákàyè tó pé ọ̀rọ̀ amukun mẹ́kọ kí ni mo ń ṣe ọmọ Gani Adams náà kí ni mo ń wọ̀ yìí náà kí ni olóyè yà ń gba yín gan ẹ̀ṣẹ̀ olóyè sẹ́yìn ẹ̀ṣẹ̀ olóyè sẹ́yìn tí ẹnìkan bá ti kọ́ nǹkan nípa Gani Adams ṣé olóyè lọ́kọ́ ni ṣé olóyè lọ́kọ́ ni kí ló kan olóyè pẹ̀lú Gani Adams ẹ fi olóyè lọ́hùn sílẹ̀ náà ẹ fún ìlọ́hùn sílẹ̀ náà kí ló dé wọ́n ìbẹ̀ ń jowó ẹ̀ kí ló tẹ̀ ń jowó Sunday Igboho ṣàná ẹni ayé ń fẹ́ ni Igboho ṣá ẹni ayé ń fẹ́ òun ni Igboho ṣá kò sí nǹkan tí ẹ bá sọ nípa ẹ̀ gbogbo ọmọ kóòtù òjire wọ́n tún máa nífẹ̀ẹ́ sí náà ni tí ẹ ti gbọ́ ẹ lọ sí wáwé jẹ́ mọ́wọ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ stop ẹ̀ tí àwọn náà bá bẹ̀rẹ̀ tí ń jáde fún Gani Adams táwọn bẹ̀rẹ̀ tí ń jáde fún Gani Adams mo lérò pé inú yóò ní túnṣe o fún di èyí ẹ̀yin ìyẹn wa gbogbo ẹ̀rọ olùfẹ́ Ìgbòho ṣá ẹ wá gbọ́ tí ọmọ Gani Adams sọ nípa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho ṣá yín fi olóyè ìwú ewúrẹ́ abẹ́ẹ̀rí ẹgbẹ́ bí wọ́n kán yín fi olóyè ìwú ewúrẹ́ àti àgùntàn táwọn lè wúrẹ́ kálá àgùntàn gbogbo adé ti mọ̀ pé gbogbo ayé ti mọ ewúrẹ́ gbogbo ayé ti mọ àgùntàn Ìgbòho ṣá kódà ní méjèèjì kò sí nǹkan tí Ìgbòho ṣá jẹ́ méjèèjì a lè fi jagunjagun wé jagunjagun Ìgbòho ṣá ní jagunjagun bàbá yín gẹ́gẹ́ ní jagunjagun bàbá yín Gani Adams òun ní jagunjagun ẹni tí wọ́n fi joyè àròdì ni tí ò lè gbádìí ẹ òun ní Gani Adams náà kí ló wá dé bẹ́ẹ̀ wá ń sọ̀rọ̀ gbogbo ayé ti mẹ ẹni tó fẹ́ràn ọmọ Yorùbá gbogbo Yorùbá ti mẹ ẹni tó fẹ́ràn wọn gbogbo ọmọ Yorùbá ti mẹ ẹni tí ń jà fún wọn ẹ wá ń joyè Ìgbòho ṣàbí wọ́n wá ń sọ dáadáa lẹ́nu àbí stop àwọn ọ̀nà ẹni ẹ̀yà ẹgbọ́ fídíò náà ẹ ṣe gan ni ẹ bá wa ká lọ ẹ bá wa pín fídíò kó lọ dáadáa o ẹ bá wa pín kó lọ dáadáa ẹ sì máa ń gbàgbé láti bá wa shortcam lórí ti sànẹ̀ wa ṣẹ́ni gbọ́ ẹ ṣe gan ni àwọn ìjọba náà lọ God bless you. ẹ ní wá kẹ má dalẹ̀ rú ẹ ní wá kẹ má balẹ̀ jẹ́ ṣé wọ́n ṣépè fún yín ni now ṣé ààrẹ Gani Adams ló ní kí Sunday Igboho lọ fẹnu kó tapping ní orí rédíò Àgídìgbò àbí Lágẹ̀lú rédíò dẹni ṣé ààrẹ Gani Adams ló rán lọ síbẹ̀ ní ẹni tó nóhun jagunjagun tí ò mọ bó ṣe lè control ààrẹ tó bá dé àwùjọ láti sọ̀rọ̀ tó yẹ pé bọ́ bá ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ a máa jábọ́ ni ẹni sọ̀rọ̀ náà ṣé ilẹ̀ Yorùbá ló wá ti wá di tajá tẹran àti òpònú àti olùṣèyàn àti dídìrín èèyàn non-entity people tá a ti believe fún pé oníkálukú kọ́ lè ṣe bó ṣe hùn àwa ń sọ fún yín pé ìjọba wà ẹ̀yin sọ pé kò sí ìjọba tí ìjọba bá wá kí a ti láwí mọ́lẹ̀ ẹ̀ wá ń sọ pé ààrẹ ló sọ pé kí àwọn ìjọba kí wọ́n kì mọ́lẹ̀ ṣé ààrẹ níjọba ni àmọ́ wà nínú àwùjọ àwọn ìjọba àbí ṣé ààrẹ ń bá àwọn ìjọba ṣiṣẹ́ ṣe rí kí wọ́n ní tí a bá mọtí a máa ń fẹ́ ojú ẹ̀ ni o mọtí a máa ń fẹ́ ojú ẹ̀ tá a bá fẹ́ ojú ẹ̀ wọ́n máa ń dógun sílẹ̀ ni o ẹgbẹ́ OPC led by Gani Adams à ń ṣe ọ̀tá anybody ẹni bá dáràn kó fèsì ọ̀run ẹ má lọ mọ́ ààrẹ lọ́rùn ọlọ́run dẹ̀ ṣe a rí pé most of ẹni tí
ẹjọ́ kóra yín jọ ní orí irọ́, òkúta dọ́tà ẹ̀yìn irọ́ dọ́jà ni tó dowó. Bó pẹ́ bóyá ilé ta bá fi tọ́mọ ìrì ló máa wó. Irọ́ tẹ pa títí ní 3 years ago ẹ máa gba òmìnira ilẹ̀ Yorùbá fún ọlọ́ṣù 6. Ìwọ kan lè ṣe kankan láì ṣe pé àṣẹ ìjọba ó wà nínú ẹ̀ṣà. Ṣé ìwọ kan lè ṣe kankan láì ṣe pé ìjọba sọ pé àwa la rán iṣẹ́ ṣá? Ǹjẹ́ ó possible? Nínú àwọn blogger Sunday Igboho wọ́n á lọ gbé sí online ní orí YouTube wípé ààrẹ Gani Adams o, àṣírí ààrẹ Gani Adams tú. Òun ló rán àwọn, ó fẹ́ rán àwọn DSS láti wá ṣe kíni, láti wá àrẹ́sì Sunday Igboho. Ehoro ìbà. Kí ló kan ààrẹ pẹ̀lú tiẹ̀? Kí ló kan ààrẹ pẹ̀lú tiẹ̀? Ṣé ààrẹ rí ti tiẹ̀ rò? Kí ló kan ààrẹ pẹ̀lú ìwà ọ̀bàlẹ̀ jẹ́ tó ń ṣe? Ṣé ààrẹ rí ti tiẹ̀ rò? Ààrẹ ò rí tiẹ̀ rò. Ihun tó wà níwájú ààrẹ bí ilẹ̀ Yorùbá ṣe máa rójú, insecurity bí Ọlọ́run ṣe máa ran àwọn ìjọba lọ́kàn tí wọ́n máa jẹ́ kí gbogbo àwọn alágbára ní ilẹ̀ Yorùbá kí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ láti lè jẹ́ kí ilẹ̀ Yorùbá kó ṣe kíni, kó tẹ̀síwájú. Ẹ̀yin blogger sọnù tí wọ́n rán yín iṣẹ́ tó ń fẹ́ bà ọjọ́ ọ̀la yín jẹ́. Tó bá yẹn pé agbára tó ń bẹ ní ọwọ́ àwọn ààrẹ ọ̀nà kakanfò gbà yẹn olówó lọ́wọ́ ààrẹ ọ̀nà kakanfò ojú sí. Ẹ̀yin tẹ́ ń ṣẹnu wọ́tọ̀wọ̀tọ̀ ṣe ẹ máa tó bẹ̀ṣà láti ṣẹnu wọ́tọ̀wọ̀tọ̀. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ nínú agboolé yín ìgbà tí lásán ló bá gbà ó máa sá wọlé ni. Ìwọ rí orí social media lásán òun ló jẹ́. Ṣòtìyé. Nígbà tí èèyàn lọ fẹnu kórépìn tó fẹnu jáwáyà tó ń béèrè ọ̀rọ̀ tó yẹ kó máa sọ pé ohun táwọn ọkùnrin fi ń jẹ̀kọ o àbí ewé ló wà o, kò rí yẹn sọ. Ó fún wọn ní key analyst ìrìn àjò ayé ẹ̀. Ó da gbogbo ilé ayé ẹ̀ lé orí social media lọ́wọ́. Ìwọ tó náà declare wanted òun wọnú ìlú, ọlọ́pàá ń tẹ̀lé ẹ lẹ́yìn tó bá ń lọ tó bá ń bọ̀. Talẹ̀ ń tàn náà, talẹ̀ ń tàn ní ilẹ̀ Yorùbá. Ṣé tẹ́yìn bá jẹ́ pé illiterate ni, ṣé ẹ ti believe pé àwa náà illiterate ni wá? Ẹ stop ṣe bẹ́ẹ̀. Ẹni bá dáràn kó mọ̀ pé ọwọ́ ara òun ló ṣe kíni ló fi dáràn. Wọ́n ní ẹrù oníkọ́ òun ló fi ń pekú. Òun ní kálukú bá dáràn lé lórí òun kó ṣe kíni kó wà after. Ìyẹn ní orí títí wèrè blogger tó lọ gbé blogger sórí orí YouTube ní pé àṣírí ibà Gani Adams ti tú. Wọ́n fẹ́ fi DSS wọ́n fẹ́ fi gbé Sunday Igboho. Ẹ stop ṣe bẹ́ẹ̀. Ìyẹn ní ẹgbẹ̀bẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ní pé ọmọ àlè kan tí ò níran tó ní òun Sherifudeen Ọjọ́n ó ṣe àwọn write up kan ní orí page pé ẹni bá ní ìran kò ní ṣe kíni, kò ní wo ògo ìdílé, ògo tí àwọn kan jẹ, kò ní wo láti wo pé òun fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tàbí kóun da iṣẹ́ ẹ̀ sínú omi. Gbogbo ẹ̀yin bloggers yẹn mo rí yín ní rí sabotainous, mo rí yín rí betrayer, mo rí yín rí irinṣẹ́ èṣù, irinṣẹ́ olóṣèlú, irinṣẹ́ àwọn ẹni ibi láti wá dá confusion lẹ̀, láti wá bà focus àti strategy ẹni tó ní nǹkan ṣe fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ìdí tí mo rí yín nìyẹn. Kí ni ìdí eléyìí tí mo fi sọ eléyìí ni pé now
ìwọ ń compare Ìbà Gani Adams pẹ̀lú Sunday Igboho. Gímú jìnnà sórí o, bí sọ́mọ̀ ṣe jìnnà sílẹ̀ ni. Kí ni o fẹ́ gbé kalẹ̀ náà? No, kò sọ fún mi. Kí ni nǹkan tó fẹ́ gbé kalẹ̀? Kò kọ̀ wò pé kí ni nǹkan tó fẹ́, nǹkan báyìí mo gbé kalẹ̀ o. Bó onírèsí ò fún gbámọ́, kámọ̀ sì bọ̀ sí onírèsí ń ṣiṣẹ́ lọ. Ẹni bá ní sense tó ní ọpọlọ, tí ọpọlọ ẹ̀ ń ṣiṣẹ́, tí ò ń ṣe ọpọlọ áyán, ọpọlọ oníjẹkújẹ, ọpọlọ pé yẹn ń parí lórí social media kan máa mọ̀ pé mò ń ṣiṣẹ́, kò ní máa compare pa ẹran pẹran pẹ̀lú ọdẹ pààyàn. Kò ní máa compare mọ́ra wọn. Kò ní máa compare jánujánu papọ̀ mọ́ jagunjagun. Ó ń gbé papọ̀ mọ́ Ìbà Gani Adams ní pé Ìbà Gani Adams o pẹ̀lú Sunday Igboho, ìwọ ò mọ impact Ìbà Gani Adams. Ayé ń pẹ ẹranko ní ẹ́, nítorí ẹni tí ò bá kí ń ṣe ẹranko kò ní sọ pé òun ò mọ impact Ìbà Gani Adams àti OPC. Tábà tẹ̀ wá sọ pé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ó ti pẹ́, tó jẹ́ pé bóyá ń gbà yẹn náà ò tí gbọ́njú bí ó ṣe ń wọ pátákiri. Nítorí mi ò believe pé bó ṣe wà yìí oní mature age. Ní mature age. Nítorí àwọn blood, whether by mistake o, wọ́n rán wọn, a ṣe ń rí wọn táwọn agbó voice wọn, a máa rí picture wọn. But ìwọ, wọ́n rán ẹ wá láti wá ba ilẹ̀ Yorùbá jẹ́ ni. Bẹ́ẹ̀ yóò bá gbà ní ẹ̀rọ, àwa gan ò ní gbà fún yín lélẹ̀. Àjọ máa fi wèrè yẹn, a máa jọ fi wo wèrè ni. Ó wá ń gbé ààrẹ, òun gbé sẹ́gbẹ̀ẹ́ Sunday Igboho, òun compare síra wọn, òun gbé yẹ̀wò síra wọn, òun gbé fake sí ẹgbẹ́ original. Ṣé o mọ iye iṣẹ́ tí ààrẹ ti ṣe ní ilẹ̀ Yorùbá? Ṣé o mọ iye iṣẹ́ tí ẹgbẹ́ OPC ti ṣe ní ilẹ̀ Yorùbá? Kí lẹ fi san? Ṣé bíbí ni? Ṣé ẹ ní nǹkan kan tẹ́ fi san ni? Ẹ ní nǹkan kan tẹ́ fi san. Ẹ san pẹ̀lú ibi ni. Àbí oore olè fi san? Bí dídìrín míì bá máa wí inú yín, wọ́n á ní tọ́ọ̀gì ní ẹgbẹ́ OPC. Bí dídìrín míì bá máa wí inú yín, á ní hooligans ní ẹgbẹ́ OPC. Bí òpònú míì bá máa wí inú yín, á sọ pé land grandpa òun lẹgbẹ́ OPC. Kò sórúkọ tẹ́ pé OPC tán. Nítorí pé wọ́n safeguard ilẹ̀ Yorùbá ní ìgbà tí ó le, tí ó pọ́n. A ṣe kínní láti 1994 wọ 2005. Ṣùtì a ṣe wọ 2005. Nígbà tá a ṣe, tá a tẹ̀síwájú, a rí i pé àwọn ọmọ ẹgbẹ́ OPC tí wọ́n pa òun ṣe kékeré, ìtàn sí tàtìmọ́lẹ̀ òun ṣe kékeré, ni pé wọ́n take law into their hands. Even though gan recently gan ó sì ń ṣẹlẹ̀. Ṣé tó bá jẹ́ pé o wà educate, o kì í ṣe illiterate bíi tàwọn aláriwo orí social media, o ń ṣe illiterate. Ṣé constitution Nigeria ó fààyè gbà pé láì ṣe pé o ní approval ọkàn, o jẹ́ military tàbí o wà nínú federal government defence, ṣé o lè lọ kógun já anybody ní inú ilẹ̀ Yorùbá tàbí ní Nàìjíríà yìí? Ṣé o lè lọ jà ìjà kan ní ilẹ̀ Yorùbá yìí? Wọ́n á béèrè lọ́wọ́ ẹ pé ṣé ó wá bá ẹnu ilé ẹ, ṣé gọ́vnà bẹ̀ ló fún ẹ ní approve, ṣé IG láti òkè òun ló ṣe kí ni ló ní kó lọ ṣiṣẹ́ yìí, ṣé ọba inú ìlú yẹn ó mọ̀ sí, o dẹ̀ fẹ́ kó ammunition bó tiẹ̀ yẹn pé o ò níbọn, bí àdá ni igi ni wọ́n rí rẹpẹtẹ ní ẹ̀yìn mọ́tò ẹ̀, o gbé pòpò náà sí, o fẹ́ lọ kọjú àwọn agbésùmọ̀mí, o dẹ̀ believe pé o lè lọ rí kò bọ́ rí.
ní abẹ́ òfin constitution 1999 tó ń gbé kiri ó dẹ̀ bí fún pé ó lè work bẹ́ẹ̀. jàgídíjàgan tá a fi ṣe nígbà yẹn lọ́hùn òun lẹ́sìn fi ń sọ OPC lẹ́nu dìsìn òun lẹ́sìn fi ń sọ ààrẹ fún ààrẹ lẹ́nu dìsìn. ẹ wá máa compare a degree holder BS BSc masters ẹ fẹ́ máa fi compare pẹ̀lú illiterate tí ò ní central command kankan tí ò ní common sense ẹ fẹ́ máa fi compare ara wọn. ẹ ń fi kú ẹ fi ń wí oorun ó jìnnà síra wọn ẹ má tiẹ̀ jẹ́ káàrò. ṣe experience wo gan ni Sunday Igboho ní ṣé lórí ìjagun ni ló fẹ́ náà ní experience lórí ni ṣé ó ní ọmọ ẹgbẹ́ ṣé ó ní ọmọ ogun ibo ló ti rìn dé kí ni ìrírí ẹ̀ ní ìgbà tó bẹ̀rẹ̀ ìrìn àjò ìtàn lọ gbé wá láti wá pò kí wọ́n lè gbé ààrẹ ní ìgbà tán lọ gbé wá nítorí wọ́n lọ gbé Sunday Igboho wá ní láti wá fi tákù ààrẹ reality bẹ̀rẹ̀ gọ́gọ́ nìyẹn pé at least tó bá lè push crowd ẹgbẹ́ OPC àtàrí á wò pé ẹni yìí ṣé kò ṣe ń pò fẹ́ overthrow àwa náà fẹ́ ṣe kí ni àfẹ́ trespass but we have wisdom. ọ̀mọ̀wé ló pọ̀ jù nínú wa bá a ṣe ní lawyer la ní accountant degree holder lọ masters lọ BSc ó lọ HOD ó lọ ní oríṣiríṣi tí ó ṣe kà both in state and national executive level. àti mọ àyínìke àti mọ àyínì padà ìjà tá a jà ń gbà yẹn a lè jarú ẹ̀ mọ́ nítorí pé ní ìgbà yẹn a ní ọpọlọ àwọn tó kàwé láàrin wa ò pọ̀ àmòfin tó dè wá àmòfin tó tú wa. ọmọ ọlọ́mọ la máa ń rán níṣẹ́ dé tòrútòrú tó bá yá ọmọ burúkú ló máa ṣe kíni ló máa padà pé orúkọ wọn. ìtìtẹ́ ti Abíọ́lá ní ìgbà yẹn lọ́hùn òun lè ṣe fẹ́ ti ààrẹ èèyàn ń pariwo ní àti 2020 tí àwọn kìíní ti bẹ̀rẹ̀ kó tó wá dín pé ó di ààrẹ that was 2010 ló ti ń pariwo lórí àwọn agbésùmọ̀mí. ìwọ ọmọ nǹkan kọ ò sọ lórí ẹ̀ kó kọ́ sórí kíní pé ẹ̀yin ìjọba ẹni tẹ́ ẹ fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó náà rẹ́dì láti ṣiṣẹ́ ẹ approve ẹ jẹ́ ó ṣiṣẹ́ ó jáde ó bẹ̀rẹ̀ sí ní kọ̀wérè ẹ máa sọ òṣì ọ̀rọ̀ tó bá jẹ́ pé agbára wà bí ayé àtijọ́ bó ṣe ń wù yín pé kí ààrẹ ṣe kíni kó jáde kó strike tó bá jẹ́ pé agbára ayé àtijọ́ yẹn ṣì ń bẹ ni ìwọ́gbọ̀n ò ní lè jáde láti wá kọrú nǹkan nítorí pé o mọ̀ pé orí ẹ ọ máa gbé sí iwájú ta lé bàbá ẹni. ṣùgbọ́n ṣọ́ba gan fúnra rẹ̀ ó ní agbára ṣá agbára tí ọba ń lò láyé àtijọ́ ṣó ni mọ́. ká máa sì sọ pé àwọn tí ó ṣe kíni tí wọ́n jẹ́ jagunjagun ní abẹ́ àwọn ọba torí pé à ń pọ̀rọ̀ yẹn lówè ó ti fẹ́ máa ní arónú aró tó dẹ̀ fẹ́ ní yẹn ó fẹ́ máa ba aṣọ jẹ́ ni. ìwọ tó bá ní aṣọ gidi ní oríkọ̀ tó ní aṣọ iyì ní oríkọ̀ o ò ní wò ṣùṣù wípé kéèyàn kan lọ ṣẹ̀wọ̀n nítorí ẹ̀yin ọmọ Yorùbá ṣé gbogbo alágbára ilẹ̀ Yorùbá lẹ́fẹ́ patán ni. ara wájú tó jì sọ́fì ọ̀nà kó èrò ẹ̀yìn lọ́gbọ́n ọ̀nà kó èrò ẹ̀yìn lọ́gbọ́n ṣé inú àwọn social personnel àwọn commissioners IG gan fúnra rẹ̀ ó mọ̀ yín pé irin tó rin èèkàn tó kàn bàbá ni bàbá ń jẹ́ òun lọ́rọ̀ OPC òun lọ́rọ̀ Ìbà Gani Adams ó wà full of think tank strategy wà nínú orí. Ààrẹ Gani Adams ti challenge federal government wọ́n ti challenge state government wọ́n ti challenge àwọn monarchy none of them respond up to date. ẹ wá ń pariwo kiri
ààrẹ ò jáde, ààrẹ ò ṣe gbá kan, ṣé ẹ daft? ṣé ẹlòmíì ò ní etí nínú yín, inú ẹ̀yin bloggers yẹn oníkọkúkọ òṣì yẹn, ẹlòmíì dé etí ẹ̀ dínú yín, ẹ gbọ́ nǹkan tí Màlàmí wí, ẹ gbọ́ nǹkan tí Gàjùdé wí, wípé àwọn gbé Buhari wá láti wá tako ẹgbẹ́ OPC ní ìgbà tí wọ́n sọ pé àwọn fẹ́ wá lé gbogbo Fúlàní àti Haúsá tó wà ní ilẹ̀ Kwara, àwọn fẹ́ wá lé wọn dànù. Ṣebí àwọn kan ló padà pe ààrẹ padà ní ìgbà yẹn lọ́hùn àti lórí ayélujára mọ́ ní ọdún yẹn lọ́hùn. Ó wá náà àwọn lọ gbé Buhari wá ń pé bọ̀t nínú nǹkan tí àwọn ní kí Buhari wá ṣe ẹyọkan ló achieve, which is president, ó di president. Ìkejì kò rí achieve, which is OPC, láti wá ṣe kíni, láti wá cramp wa. Àwọn wá ń sọ pé wọ́n gbé ẹ̀yìn Sunday Igboho wá láti wá ṣe kíni, láti wá lé ambush fún àwa OPC àti Gani Adams pé ká jáde, tẹ́ bá ti tú jáde òun náà ní káwa náà àwa náà máa ṣe kíni, a máa fẹ́ ṣe rálì pẹ̀lú yín, a fẹ́ tú jáde pẹ̀lú yín, wọ́n á lè kó àwa. Ṣùgbọ́n bẹ́yìn ṣe ń yọ́ ṣe ìbàjẹ́ ni àwa náà ń yọ́ gbọ́ nínú ìbàjẹ́ yín, nítorí pé ohun tó bá lé láre òkú kò ní bòkú lọ sí ìsà. Ohun tó bá lé ní ara òkú kò ní bòkú lọ sí ìsà. Bó o bá rúre ló máa sọ rí, tó o bá wá fẹ́ sọ rí ló máa rí ibi ire gbé kà. Ó kù alálẹ̀lẹ̀ Yorùbá pẹ̀lú oníkálùkù pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀. Ní kẹ́nìbọ̀dì máa operate, gbogbo wa pátápátá ní jagunjagun lágbólé wa. Tó oníkálùkù bá yé jẹ́ jagunjagun lágbólé ẹ̀, tó bá di ìletò ẹ̀ mú kò ní sí wàhálà, kò ní sí dààmú. Alágbára ni gbogbo wa, máa fi agbára titi ẹ fi bá tẹnìkejì jẹ́. Agbára titi ẹ yẹn máa fi bá tẹnìkejì jẹ́. Ọlọ́run gbé Buhari wá sódà Buhari á lè ṣe kíni, á lè calm down ẹgbẹ́ OPC. Ọbásanjọ́ ó reg down ẹgbẹ́ OPC. Gbogbo wa là ń wò ní ìgbà yẹn lọ́hùn. Nǹkan mi lẹ̀ ń gbọ́n ta dénú yàrá kẹ́ bèrè pé kí nìkan tó ń ṣẹlẹ̀. Tí ẹgbẹ́ OPC ò bá rè á tì mọ́, ẹnìkan kọ nínú comment section náà wọn blogger yín pé before ni OPC jẹ́ white lion, nísìn OPC ti gbàbọ̀dé, wọ́n ti jẹ́wọ̀. Ìwọ ló rò bẹ́ẹ̀? OPC ò gbàbọ̀dé, OPC ò dẹ̀ jẹ́wọ̀. Ṣùgbọ́n òfin tó ń bẹ ń lù ó nágbára ju nǹkan tó ń sọ lọ. Mo sọ fi yín dẹ̀ mọ òfin, ṣùgbọ́n àwọn tí kélé òfin ò gbé, ẹni ìjọ òde bá ló pe rẹ̀ lọ́kùnrin. Sunday Igboho fúnra rẹ̀ gan ló lè ròyìn ohun tójú ń rí lọ́wọ́lọ́wọ́. Ó ń ṣọkan akínni, ó ń ṣọkan akínni. Ìwọ ok, nígbà tí wọ́n interview Sunday Igboho ní Lágẹ̀lú FM, ó ní tí ìjọba bá lè ṣe kíni tán lè approve ohun tán yọ bank kúrò lórí ohun pé ohun ò ṣe wanted, òun á lọ síbẹ̀. Ṣe bí Sunday Igboho ti ń wọ Nàìjíríà, kí ló dé tí ò lè lọ bẹ̀ direct? Kí ló mú sọ wọ́n, kí ló mú di wanted? Kò tí pààyàn, kò tí rèyàn ọ̀rọ̀ kan mú, ariwo lásán ló ṣì ń pariwo kiri ó di wanted. Àti pé ọ̀rọ̀ Yorùbá nation kan ló mú Sunday Igboho di wanted. Nítorí pé a fẹ́ máa là, ẹni bá dẹ̀ ti parọ́ ògùn ni ó pa. Ní ìgbà tí ọ̀rọ̀ ìrìn àjò yìí bẹ̀rẹ̀, kájọ fọ́gbà yán gan kó jọ yíra wa, kò sẹ́ni tó ń ṣe lára ẹnìkan. Bó bá jà ní àdúgbò ọ̀hún tí Balógun bẹ́nu lù tó jà ní àdúgbò ọ̀hún, oríyìn ni fún Balógun pé lágbájá jàjà yìí, ẹ bá wa fún lóríyìn. Ogun máa ṣẹ́pẹ́rẹ́, ogun máa fúyẹ́ ní ara Balógun ni, wàhálà máa dínkù ni. Bí Sunday Igboho bá jagun, ó jagun agbóríyìn tiẹ̀, ó máa jẹ́ kó ogun ṣẹ́pẹ́rẹ́ fún Ìbà Gani Adams ni. Bí Báṣọ̀run ìlú kan tó bá jagun tó ṣẹ́gun nínú ìlú yẹn, ó jẹ́ kí ogun ṣẹ́pẹ́rẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Ààrẹ Ọ̀nà Kakanfò lè ṣe lára ẹnì kankan. But kó máa mú Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́ wá máa fi kọ́ bọ́dì. Bó ní rèsí bá nù òun ò fún gbámọ́, ìtó ti fi sílẹ̀ kò ní parun. Ẹ̀yin wọ̀n yìí náà lẹ́kẹ́yìn ajá yìí. Nígbà tẹ́ ra white bulldog wò lọlé, tẹ́ nítorí pé ẹ lè fi ṣe security, ẹ wá délé,
ẹ̀wẹ́ mú ajá yẹn ẹ mú eyín ẹ̀ ẹ̀ka olè wá dé ó kàn ń gbó ni kò lè jà ẹ wá ń retí pé kí ajá yẹn kó pa olè ọ̀nà ló fẹ́ gbà fi pa olè ẹ ti gbàgbé ní Ìgàngàn OPC ló ṣiṣẹ́ Ìgàngàn OPC ṣiṣẹ́ Ìgàngàn tán wọ́n ní wákìlì máa ń dẹkùn ó máa ń ṣí oyin lẹ̀ ó máa ń ṣe gbá kan ó ṣàwó kan ní ọdún yẹn lọ́hùn ní 2023 ní ọdún yẹn lọ́hùn tí àwọn ọmọ ẹgbẹ́ OPC lọ síbẹ̀ tí wọ́n mú wákìlì àwọn ọmọ wa márùn ló ti mọ́ Àbújá ní Red House ní Àbújá wọ́n lo oṣù mẹ́fà lọ́hùn ọpẹ́lọpẹ́ àwọn ẹni bí ẹni àwọn lọ́ọ̀yà lóríṣiríṣi la fi gba àwọn ọmọ yẹn lẹ̀ ó ní iye owó la fi gbà lẹ̀ a ní ẹgbẹ́ kan ní òkè òkun YOF Yorùbá One Voice àwọn àna tó jà takuntakun fún àwọn ọmọ yẹn kan tó rìlíìsì wọn a gbọ́ nínú ẹ̀yin bloggers Sunday Igboho most especially Lady K tó ń sọ wípé ṣebí Gani Adams náà nágbára àwọn ọmọ ẹ̀ tó ń lọ mú àwọn kidnapper ní Ìgàngàn wọ́n tì wọ́n mọ́lé gbogbo yín pátápátá lẹ̀ ń fi ẹgbẹ́ OPC ṣe yẹ̀yẹ́ ṣe ẹ gbóríyìn fún ẹgbẹ́ OPC ń pé wọ́n ṣiṣẹ́ tó bá yẹn ń pé bọ́n ṣe mú àwọn ọmọ yẹn gbà yẹn lọ́hùn ẹ gbóríyìn fún ẹgbẹ́ OPC gbogbo yín pariwo síta ń pé àwọn ẹgbẹ́ yìí tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun ẹ fi wọ́n lọ́rùn sílẹ̀ ọ̀ lè máa pa á ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n kọ̀ọ̀ràn yẹn ọ̀tẹ̀ ìbàjẹ́ ìkẹta ìbàjẹ́ yìí òun náà lẹ ṣe tẹ́ fi ṣe kíni tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ni ṣé kí àwọn ọmọ ọlọ́mọ ó fi ìyàwó lẹ́ńlé ó fọmọ lẹ́ńlé ó wá kọjú ogun ó jagun yẹn lájẹyè wọ́n tún wá àtìmọ́lé ẹ̀ tún mọ̀ọ́kẹ́ ẹjọ́ ta ló lè ṣe irú ìbàjẹ́ yẹn sí tí inú ẹ̀ lè dùn gbogbo wa la bímọ ṣé o lè rán ọmọ ẹ lọ síbẹ̀ ìjọ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé o lè fẹ̀mí di ẹ tiẹ̀ bẹ́ẹ̀ community police ẹ gangan nínú community ẹ ní street ẹ o lè fẹ̀mí tiẹ̀ gan dì nígbà fẹ́ jáde ká máa yìí sọ pé ẹni tó fi rẹ̀ lẹ̀ tó ní ẹ̀wọ̀n wọn mo sọ mí ti ara mi a máa lé wọn wọgbó wọ́n dẹ̀ lé wọn wọgbó wọ́n wá tí wọ́n mọ́lé ẹ̀ bọ́ sórí ayélujára ẹ̀ wọ́n fi wọ́n ṣẹ̀sìn kú iṣẹ́ ló mórí yá kú iṣẹ́ òun ló mórí yá ṣètìyé ìtò ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ ìdùnnú Ìbà Gani Adams kọ ìdùnnú ẹgbẹ́ OPC kọ àwọn ọmọ ẹgbẹ́ OPC tó dẹ̀ bá lọ́wọ́ ń bẹ̀ iná wọn tọ́pa wọ́n gbà bọ̀dẹ̀ fún wọn bẹ̀ ni wọ́n gbà bọ̀dẹ̀ fún wọn níbẹ̀ ni àtọ́dẹ àtọmọ ẹgbẹ́ OPC tó wà ń bẹ̀ wọ́n gbà bọ̀dẹ̀ fún wọn bẹ̀ ni àti ń pé nítorí pé àwọn ọgọ́ náà ní ìmọ̀ security tó bẹ́ẹ̀ ni tó bá yẹn pọ́n ní ìmọ̀ security tó ni tó dẹ̀ yẹn pé bí ààrẹ ṣe ń communicate pẹ̀lú local government chairman bẹ̀ àti governor bẹ̀ òun ni wọ́n gbà ni wọ́n á lé wọn wọ̀gbẹ́ governor ní òun ò nágbára ti ṣe approve local government chairman ní òun ò nágbára ti ṣe approve ta lẹ fẹ́ kú lọ ṣẹ̀wọ̀n náà àbí kàn sọ pé ààrẹ di kílà ó di madra àbí báwo ló ṣe fẹ́ lọ sójú ìjà yẹn tí ẹ̀mí ò ní drop wọ́n á ní ó di madra ààrẹ pààyàn àwọn ọmọ ààrẹ pààyàn ẹlẹ́dàá tí wàá kọ̀ ẹlẹ́dàá wàá kọ̀ wọ́n communicate for good 3 weeks kó tó di pé tí Òkè Ọdẹ ṣẹlẹ̀ nígbà tí bí a oko baba lọ́pìn yẹn ni àbí baba bí oko ó dáhùn poko ọba oko baba náà lọ́pìn tí ìlú kọ́kọ́ ṣẹlẹ̀ yẹn ẹ wo bọ̀bọ̀ kan tó wà nínú wọn nínú àwọn bàbá yẹn tán ní ó jogún àwọn agbára kan lọ́wọ́ bàbá ẹ̀ wọ́n lé àwọn pípù yẹn lọ wọ́n lé wọn pa wọ́n lé àwọn agbésùnmọ̀mí yẹn wọ́n lé wọn pa wọ́n lọ bá wọn ní kàǹpù wọn wọ́n lé wọn pa bọ̀bọ̀ yẹn máa padà dé Àbújá 3 days màá lólò lọ́hùn àárínú ẹ̀ ní social media yìí kẹ́ ẹ sọ̀rọ̀ kankan ní orí ẹ̀ ní pé ẹni yìí o kí ni nǹkan tó ṣe bọ́ ṣe ń pa àwọn ẹbí ẹ̀ dá ó dẹ̀ defend àwọn ẹbí ẹ̀ jáde fún yẹn àwọn tí ò nífọ̀n tó ní ìkànnà ní ẹ̀wọ̀n tí wọ́n mọ́lé ká máa ti wá sọ pé ẹni tó nífọ̀n tó ní ìkànnà ẹni tí ìjọba ń retí àti mú wọ́n ní gbàálẹ̀ kìíní gbàálẹ̀ kejì
bójú yín ò bá fọ́ ràdàràdà ni, orí tó bá ti gbági tó gbọ́pẹ̀, bórí yín ò bá wó tí yóò fọ́ tí yóò dẹ̀kú, kó máa ṣe kíni, kó forí ara ẹ̀ pamọ́ ni. Oríṣiríṣi interview ló ti lọ ní orí social media láti pe àwọn gómìnà sí àkíyèsí. Oríṣiríṣi interview ló ti lọ ní pé ààrẹ náà òun ò sọ pé òun fẹ́ gba iṣẹ́ ní ọwọ́ yín o, ẹ jẹ́ ká jọ partner pọ̀ pẹ̀lú àwọn alágbára ní ilẹ̀ Yorùbá kí a lè lé àwọn agbésùmọ̀mí ìdànù ní ilẹ̀ Yorùbá títí dé Kogi títí dé Kwara. Ẹ̀rí kankan kọ lórí nǹkan yìí, ẹ̀rí kankan kọ, ẹ̀rí kankan ṣe ní orí ẹ̀. Ṣé ẹ kàwé ni? Ṣé ẹ ti ẹ̀ kàwé rárá? Tẹ́ ẹ bá ti ẹ̀ kàwé, tí ẹ mọ̀ nǹkan tó ń pè ní òfin, ṣé ẹ tún ní àwọn tó kàwé ní àràǹdín? Ẹ náà tó kàwé láàràǹdín. Kí ló dé tí gbogbo yín jẹ́ ẹjọ́ wá joyè aláìmọ̀kan, aláìdákanmọ̀, bí ẹni pé inú Nàìjíríà ìgbọ̀ngàn kọ́ lẹ̀ ń gbé? Ẹ ń sàṣẹ ẹmọye àwọn ọmọ tó pa, ẹ ń sàṣẹ ẹ̀fẹ̀rú hàn ní pé ihun tẹ́ ń ṣe fún wa yìí o kò dùn mọ́ wánú. Ìfẹ̀hónú hàn lásán ni o. Ẹ wo bọ́n ṣe pa àwọn ọmọ ní tógèètì. Ìfẹ̀hónú hàn ni ká máa ti sọ pé ẹni tó wá lọ digun tí òun ṣe sójà, kò ń ṣe ọlọ́pàá, kò ní àpúfà kankan, ó kàn máa digun á dẹ̀ wọnú gbó lọ. Ẹ máa ro nǹkan kẹ́ tó ṣe. Ẹ máa ro nǹkan kẹ́ tó ṣe. Ní ìgbà tí Abíọ́lá tó wọlé election, Yorùbá náà ló sọ fún pé kó lọ declare rẹ̀, kó lọ announce rẹ̀ pé òun ti ṣe kíni, òun ti di president. Ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ sí Abíọ́lá. Ẹ̀yin náà lẹ sọ fún pé kó submit rẹ̀ tó fi lu Abíọ́lá pa. Báwo lẹ ṣe Takítọ́lá náà? Ṣe bí bẹ̀rẹ̀ ṣe náà ni. So ẹ tún wá believe fún pé same thing náà kó ṣe kíni, kó tún happen. Tó túmọ̀ sí pé ẹ fẹ́ sọ di ègún. No, ó dórí ibà Gani Adams ó parẹ́ ni o. Tó bá ń pèèyàn sí, òun lèèyàn dá sí. Ìwọ̀nba tí àwọn ọmọ ẹgbẹ́ ní nílòtò, wọ́n ṣe níwọ̀nba. Ṣé gbogbo nǹkan tí ẹgbẹ́ OPC bá ṣe nígbà tá à ń ṣe fẹ̀rùjáwáyà, gbogbo nǹkan tí ẹgbẹ́ OPC bá ti ṣe, òun lẹ̀ ń nígbàgbọ́ pé ó yẹ ká ṣe kíni, ká broadcast síta kẹ́ tún fi mú wa. Bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ ti bí sí ẹ̀wọ̀n, bí ẹ ṣe kó àwọn tọ̀hún sí ẹ̀wọ̀n, àbí òun lẹ tún respect. Bí iná bá ń jẹ́ ní orí omi, ọlọ́pọlọ nìkan òun ló máa rí irú ẹ̀ o. Tó máa sọ pé iná ń jó lórí omi, ẹ jẹ́ kí lọ kó irú ẹ̀ wá. Ọlọ́pọlọ nìkan ló máa rí irú ẹ̀. Ẹni bá dẹ̀ lójú inú, òun ló máa rí irú ẹ̀. Ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ti Nàìjíríà ó ti kọjá nǹkan tí èèyàn kan máa sọ ipò máa lọ torí bọ̀ láì gba àpúfà. Wọn ò bí ìyá aláyọ̀ ọmọ náà. Ẹ̀wọ̀n ló máa fi jura, ẹ̀wọ̀n nítorí pé wọ́n á jẹ́ kó yẹ pé treason and felony, ìdìtẹ̀gbà ìjọba, ìdàláfíà ilẹ̀ Yorùbá rú, òun ló ṣe kíni, ló gbé jáde. Ọba tí Sunday Igboho gan fúnra rẹ̀ ló ń bá, kò sí tó bẹ́ẹ̀ nu wọn tó lè fún ní àpúfà. Bẹ́ẹ̀ ni mo sọ, gbogbo ẹnu ni mo fi sọ. Mélòó la ti ṣe? Ibo ni ààrẹ ò ti tẹ̀? Ibo ni ààrẹ ò ti tẹ̀ ní orí insecurity? Ta ni ààrẹ ò ti pè nínú àwọn ìjọba ní orí insecurity? Ta ni ààrẹ ò ti pè nínú wọn? Wọ́n ready láti ṣe. So kókó àkóra, kókó bọn sínú mọ́tò, kókó àwọn ọmọ ogun sójú ọ̀nà, wọn ò ní jẹun, wọn ò nẹ́bí lé. Tó bá dé ojú ọ̀nà, kán wá stop wọn ní check point. Ibi ó lẹ ń lọ, a fẹ́ lọ jagun ni, ogun kí ni? Tàbí tẹ́ wá sọ pé a fẹ́ débì kan bẹ̀rẹ̀ ni, ẹ ṣí bùtù yín. Wọ́n ṣí bùtù, wọ́n rí ammunition. Kí ló dé? Ibi ó lẹ ń kó àdúgbò kí ní lọ? Àwọn tó ń pa wá ní Kwara yẹn, òun la fẹ́ lọ lé dànù. Ta ló fún yín ní àṣẹ? Ṣé gọ́vnà ni? Ṣé local government chairman bẹ ni? Ṣọ́ba ìlú bẹ ni? Ṣé IG ni? Àbí àpúfà yín wá láti federal? Àwa ní rárá o, a fẹ́ lọ ṣiṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, a fẹ́ lọ ṣiṣẹ́ ọmọ Yorùbá. First tó máa sọ pé ṣé bí ẹ kàwé? Ọ̀yá
ẹ mú fún gbogbo wọn. Signal máa dé ní Abuja là ń lọ straight. Abuja òun ni straight. Ilé tí bọ̀dá Sunday gbọ́ tọ́ sá wọ́n jẹ́ kọ́ wọn tẹ̀wọ̀n. Ọ̀rọ̀ àwọn àti custom òun dẹ̀ ló fa ìtàn lọ ká wọn mọ́. Ọ̀rọ̀ àwọn àti custom ni ló ṣe máa ń ní Sunday Igboho ló ṣe máa ń ṣépè fún Ṣèyí Mákindé. Ọ̀rọ̀ àwọn àti custom ni kò papọ̀ mọ́ tilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn àti custom ni. Ìbọn custom tó gbà ní àwọn custom ń bẹ̀ wọ́n fún tí wọ́n dáhùn tó fi lọ ambush wọn mọ́lé. So tá bá ń lọ gbogbo ẹ̀ pọ̀ tá a máa yànnàná ẹ̀ tẹ́ wọ́n máa fi ọ̀rọ̀ kọ́ Ìbà Gani Adams lọ́rùn pé ààrẹ tuntun sọ pé kí àwọn DSS kan lọ gbé Sunday Igboho. Ṣé ààrẹ ló ní kí Sunday Igboho bọ́ sí orí social media ní Lágẹ̀lú FM kó lọ máa jábọ̀ ẹnu wọn tí wọ́n ní sí caution tí wọ́n rí privilege láti máa wọlé wọ́n tún sọ ibi tí wọ́n ń gbà wọlé wọ́n tún sọ gbogbo àwọn táwọn tún lọ ń bá ń gbé ẹjọ́ ẹ ṣàánú mi wọ́n tún máa kó bá àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n lọ ń bá sọ̀rọ̀. Criminal is a criminal. Ààrẹ náà ti gbarú ẹ̀rí Ọlọ́run ló bá wọn ìrìnsẹ̀ ó ní iye prison táwọn náà lọ. Kò sí nǹkan méjì wàhálà tó kàn wọ́n ni táwọn ọmọ ẹgbẹ́ tá a dá sí wọn lọ́rùn nípa ń pé àwọn òpè OPC ni wá a dẹ̀ dálẹ̀ nítorí pé a fẹ́ kọ̀yà ni. Ṣé tó ṣẹlẹ̀ ní Mile 12 la fẹ́ sọ ni tí Haúsá yọ ọmọ lẹ́yìn alábẹ́amọ tó sọ sínú òró gbóná tó dogun tó dóṣù. Ṣé ti Akálà la fẹ́ sọ ni ní Mùṣín. Ṣé ti Bàdó la fẹ́ sọ ni ní Ìkòròdú. Ṣé ti àwọn ritualist la fẹ́ sọ ni ní Ìkòròdú. Mélòó la fẹ́ ká ní ẹ̀yìn Ajípèlé. Ṣé ìtàn àwọn ọmọ wa ń operate ní Ọ̀ṣun ní Òṣogbo ṣé òun la fẹ́ sọ ni. Àìmọye iṣẹ́ tá à ń ṣe ẹ má jẹ́ ká ya àfibiṣó lóore. Ẹ má jẹ́ ká ya àfibiṣó lóore. Tó o bá nífẹ̀ẹ́ séyàn nífẹ̀ẹ́ sí dúró pẹ̀lú ìfẹ́ má bà tẹnì kejì jẹ́ nítorí pé o nífẹ̀ẹ́ nìkan. Bí Sunday Igboho ṣe ní àwọn olólùfẹ́ tiẹ̀ ní Ìbà Gani Adams náà àwọn olólùfẹ́ tiẹ̀ ìgímú dẹ̀ jìnnà sórí. Kò bá gba oṣù kan lọ́wọ́ Sunday Igboho kò lè mú o. Ọjọ́ orí wà, experience wà, connection wà, ó tún wà educate. Ẹ wá fẹ́ máa compare, ẹ fẹ́ máa gbé sí ẹgbẹ̀ra wọn, ẹ máa gbé pangolo. Ẹ fẹ́ máa gbé pangolo sí ẹgbẹ́ kọ̀ńténà. Kí ló dé Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀? Kí ló dé Yorùbá pẹ̀lú ìlara? Kí ló dé pẹ̀lú Yorùbá yoyoyo bí inú alẹ́ tí ò sì fẹ́ tí ẹ jẹ́ kí nǹkan kó gún omi. À ń ronú pé ókè ọ̀nà wọn la fẹ́ gbégbà tá a tún fi lè mú sí àwọn gọ́fúnà lórí kí àpúfà lè wà ká lé àwọn pípù ìwọ̀gbẹ́. Ààrẹ tún jáde ń sọ pé wọ́n fún òun nípò wọn ò fún òun níṣẹ́. Kí láǹfààní ipò tẹ́ fún òun tẹ́ ẹ̀ fún òun níṣẹ́. Ẹ fẹ́ káràlú máa wò ó bí ọ̀lẹ. Ẹlòmíì inú yín ò wá ńlá ká ìwó gbé nǹkan ẹ sí ọpọlọ pé ẹ jẹ́ ká ṣe kí ni ká púṣì ọ̀rọ̀ yìí tó bá yẹ pé lóòótọ́ lára ń ta pé wọ́n ń pa àwọn ọmọ ọ̀ràn Yorùbá. Ẹni bá rure ló máa sọ rí. Ẹni bá rure òun ló máa sọ rí o. Ilẹ̀ Yorùbá dẹ̀ ló ní ìtàn. Ohun tá a bá ṣe léni tó máa di ọ̀rọ̀ tán lọ́la yẹn ẹ bá jẹ́ ká rò ó rí ká má fi èní ba ọ̀la jẹ́. Ká má fi èní ká má fi ba ọ̀la jẹ́ o. Kó ní kálukú mọ̀ ń para ẹ̀ kó mẹ́ǹtẹ́ lé náà. Láti ìgbà tí Sunday Igboho ti dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe paparazzi wọn àdásí tó fi dọ́dọ̀ Aláàfin àdásí kò sí nǹkan tó kàn wá. But fún Sunday Igboho láti máa push àwọn blogger jáde láti wá máa embarrass rẹ̀ we will not tolerate that. Wèrè fún wèrè ogun fún ogun ni o. Àwọn ò bá ń fi social media pawó kò sí nǹkan tó kàn wá. Ẹ̀yin lẹ́ ń blog lẹ́ ń fi pawó ẹ̀rẹ̀ máa bá yé yín ara yín jẹ́ ni.
ẹ̀yin lẹ monetize page yín tẹ́ fi ń pawó, tẹ́ fi YouTube tẹ́ fi ń pawó. Àwa ń ṣiṣẹ́ fún ìran Yorùbá ni, ẹ̀ ń ṣiṣẹ́ fún ẹnu yín àti àpò yín ni. ìrìn àjò yẹn yàtọ̀ síra wọn. Gbogbo yín pátápátá tẹ́ ṣí page ẹ ṣí ní orúkọ ara yín ni, ṣé ẹ ṣí ní orúkọ ilẹ̀ Yorùbá ni? Lọ́wọ́ gbogbo page di tiwa ní orúkọ ẹgbẹ́ ni. Nítorí ẹ̀ ní OPC ṣe fẹ̀ káàkiri gbogbo ayé. Torí kó mi ò mọ bóyá fẹ́ ṣe tó máa wà lórí Facebook kó tó sùn wàá máa ṣàrí OPC led by Gani Adams, wàá rí píṣọ̀ oríṣiríṣi meeting. Ààrẹ ò bá wọn ṣe meeting o. Nítorí pé central command wà, adẹni discipline, amòfin, amẹ̀tọ́, amọ̀bí tó yẹ ká gbẹ́sẹ̀ sí, amọ̀bí tó yẹ ká gbẹ́sẹ̀ sí. Ẹ yẹ ká gbàgbé wèrè, ẹ yẹ ká dẹ̀ gbàgbé òṣì, lẹ́yìn Ọlọ́run àfọlọ́run, lẹ́yìn Ọlọ́run àfọlọ́run, lẹ́yìn Ọlọ́run àfọlọ́run. Ohun tó bá tún kù tó bá tún mí kò tún tọ́ Ọlọ́run. Ẹni kí ìjọba dán wa wò kọ́ ni ó yá o, Ìbà Gani Adams o, àfún ẹ láàpúfà. Bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn kò ní flush dànù. Àṣà gbọ́ news láfta tí Buhari kú, tí Gàjùdé àbí Màlàmí ló ti ẹ̀ pera ẹ̀ tó sọ wípé àwọn gbé Buhari wá láti wá pa OPC rẹ ni, ṣùgbọ́n kò ríṣẹ́ yẹn ṣe nígbà tá a ti mọ̀ bára wa. Ẹlòmíà ni ó ń lọ pátí, Ìbà Gani Adams ò mọ̀jú pátí lọ, máa dágbádá kiri, ó ponú ni. Ṣé ibi tó ń lọ ẹni party? To promote culture and tradition is party. Ọpẹ́lọpẹ́ Olókun Festival Foundation òun ni ò jẹ́ kí ìṣẹ̀ṣe ti parun ilẹ̀ Yorùbá. Ṣé o mọ nǹkan tí wọ́n ti dojú ilẹ̀ Yorùbá dé ni? Ẹlòmíì ń ṣe culture nu ilé ẹ̀, ó ń ṣe tradition nu ilé ẹ̀, ó ń gbé pamọ́ ni. Olókun Festival Foundation ló bust gbogbo ẹ̀ jáde tá à ń promote àwọn kìíní ẹ̀ kiri ní gbogbo agini. Olórí pé ọ̀nà òfìfẹ́ náà wá dé tó wá fi kún wa, tóun náà wá boost ẹ̀. Lára boost wọn òun ló jẹ́ kí most of àwọn ọba náà bẹ̀rẹ̀ sí máa promote culture wọn àtàwọn nǹkan tó ní àdúgbò wọn. Òun ló tún jẹ́ kí ilẹ̀ Yorùbá gan túbọ̀ máa rójú kó túbọ̀ máa ráyè. Nítorí pé ṣé ìran Yorùbá ń kó igi à ń kó bọn láti lọ jagun ni, à ń kó igi à ń kó bọn láti lọ jagun. Ọ̀rọ̀ là ń bá fẹ́fẹ́ sọ, ọ̀rọ̀ là ń bálẹ̀ sọ, ọ̀rọ̀ là ń bómi sọ, nítorí pé àwa la ní ètùtù àti control ẹ̀ lọ́wọ́. Mélòó ọba ló mọ̀ ń di ẹ̀ mọ̀? Tó bá yẹn pé kìíní ẹ̀ exist ni, ọba ò ní sí ní abẹ́ ìjọba, nítorí pé àwọn afọbajẹ òun ló máa ṣe kíni. Ní ìsìn báyìí kò sí afọbajẹ mọ́. Ṣé president á sọ̀rọ̀ àbí governor á sọ̀rọ̀, afọbajẹ kan á sọ pé kò síbẹ̀. Tó bá gba sí àtìmọ́lé ẹ̀yìn ẹ̀ ló ti máa jọba yẹn. Lẹ́yìn tó bá ṣe coronation tán òun ló ṣe máa túlẹ̀. Ẹ má yẹ ká joyè àfibiṣólóore, ẹ má yẹ ká joyè oníkẹta ọlọ̀tẹ̀. Tó bá like Sunday Igboho dúró pẹ̀lú Sunday Igboho, má ta wá sọ́dọ̀ wa, àwọn ohun trespass à ń wọ ọ̀dọ́ yín láti wá bẹ́ẹ̀ nìkan fà. Bọ́tẹ́ bá ti bá wa fà á mú ọwọ́ yín, a máa dá padà fún yín. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa wò pé ká máa wò yín ràn, lọ́wọ́ ìyá àwò yín ràn mọ́. Tẹ́ bá ti gbé wá ní gbóná, a fi wèrè wo padà fún yín ni, a fi wèrè wo padà fún yín ni. Nítorí pé a ready láti ṣiṣẹ́, àwọn òṣìṣẹ́ aláriwo, à ń ṣe ẹni tó máa sọ̀rọ̀ tí ò ní múṣẹ. Ààrẹ ti sọ pé ẹ fún mi ní oṣù 6, insecurity ní ilẹ̀ Yorùbá ó máa dohun gbàgbé. Afọ́jú ni, afọ́jú tó ń sọ pé oko yóò fẹ́ sọ, tí ò bá sí ní ọwọ́ ẹ̀ báyìí ó yẹ kẹ́ mọ̀ pé ó wà ní gìgírísẹ̀, ó ṣe tán ni. Ẹlòmíràn ni nítorí pé ọ̀dí fún lówó ni, ọ̀dí fún lówó. Ìwọ la ṣe tán fún wa lówó, ìwọ la ṣe ní ilẹ̀ Yorùbá ìtàn náà fún wa lówó. Nítorí ẹlòmíràn lọ ọ̀rọ̀ pipeline mọ́ Ọlọ́run pé kíní kan, ṣé ààrẹ ló gba pipeline àbọ̀ pé ààrẹ sí? Ṣé Jonathan ló gbé pipeline fún ààrẹ direct ni? Ẹ̀yin òpònú akáfiwérùn. Bí wọ́n bá ń ṣiṣẹ́ ìjàngbara tí wọ́n bá lè fún níṣẹ́, jọ kí lẹ fẹ́ kó jẹ? Kó lálẹ́ ńlẹ̀. Àbí ẹni ò jagun, ẹni ò jẹun á lè jagun. Ihun tí ò sí nílẹ̀ Ìgbò ni Àsárì Tòkunbọ̀. Ṣé kò sì gba iṣẹ́ pipeline lọ́wọ́ Tinubu? Kò
kò ní iye tí president Tinubu fún ọ̀hún mọ́ọ̀kì ẹ̀ lọ́hùn ilẹ̀ Yorùbá náà ni à ń fẹ́ kága àfi ká máa ṣèbàjẹ́ ara wa láti jẹ́ kí anybody kó wọlé ìjọ la fẹ́ ṣe gbogbo yẹn jà àní ká ní unite ká sowọ́pọ̀ ká lé àwọn ẹni bí inú tó wọnú ilẹ̀ Yorùbá ká lé wọn wọgbẹ́ but ẹ máa mú wèrè wá láti fi dá àlàáfíà ilẹ̀ Yorùbá rú ni tẹ́ bá ti wọlé báyìí ìjọ la fẹ́ ṣe gbogbo lè dà ẹ̀dẹ̀ ní ẹ fẹ́ràn Yorùbá bọ́ bá béèrè lọ́wọ́ yẹn ẹ máa ní omi ẹkún gbọ̀nyìn lórí kíni ojú kọ́ la fi ń dájọ́ ẹni ọkàn ẹni lọ́lọ́ máa fi dájọ́ oníkálukú Ọlọ́run rí yín Ọlọ́run rí yín ṣé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn bí Ọlọ́run bá rí yín tó bá ní Ọlọ́run rí ẹ kò rántí ọjọ́ àti sùn lẹ́bọ̀ ọjọ́ àti sùn òun lẹ́bọ̀ mo kó nílé mo kálejò kí gbogbo ẹni tó wà and this Sherifdeen mo rí pé inú píṣọ eléyìí òun tọ́ka sí Saheed Ìbílẹ̀ òun tọ́ka sí Saheed Ìbílẹ̀ kò sí nǹkan tó kan ààrẹ pẹ̀lú Saheed Ìbílẹ̀ o kò sí nǹkan tó kan ààrẹ pẹ̀lú Saheed Ìbílẹ̀ Saheed Ìbílẹ̀ ní ìfẹ́ǹtì ó kúrò incident ni ààrẹ wà ní Italy wọ́n lọ ṣe summit pẹ̀lú àwọn OPU nínú summit yẹn òun ni plane Saheed Ìbílẹ̀ ní stopover ibi tí ààrẹ rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì táàrẹ wà tí ọ́ọ̀lù wà ń bẹ̀ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti fẹ́ ṣe event ibẹ̀ náà ni wọ́n gẹ̀ẹ́dì hòtẹ́ẹ̀lì fún Saheed Ìbílẹ̀ ibẹ̀ ló ti pàdé ààrẹ inú ló gan kò pàdé ààrẹ direct inú àwọn èèyàn tó ń mọ̀ òun lọ sọ pé ibi báyìí náà làárẹ wà nǹkan kan wọn ti rí ààrẹ látàárọ̀ ó dẹ̀ dúró sálẹ̀ bó ṣe ń wọ inú ọ́ọ̀lù yẹn láti lọ ṣe summit ló tẹ̀lé wọn ṣùgbọ́n ọmọ Yorùbá ni ṣọ́ máa lé padà ni tí ìwà àti Saheed Ìbílẹ̀ yẹn Sheriff Ọjọ́n tí ìwà àti Saheed Ìbílẹ̀ tẹ́ bá ní issue ní orí ọ̀rọ̀ lẹ̀ ní ẹ̀yìn ẹ̀pẹ́yìn má kó papọ̀ mọ́ ọ̀rọ̀ ààrẹ o tó bá fẹ́ ṣẹlẹ́yà o tí o bá fẹ́ ṣẹlẹ́yà má kó papọ̀ mọ́ ọ̀rọ̀ ààrẹ ìhun tí ọwọ́ àwọn baba lákùbà bẹ́ẹ̀ o wọ̀ òun ló lọ́n kọ sí orí péjì ẹ̀yàn tó bá fẹ́ trend wábi tó fẹ́ gbà fi trend kó má kọ àgbákò kó bá má ṣí ẹ̀sìn ìwọ àti Saheed Ìbílẹ̀ lẹ́jọ́ ní issue kò sí nǹkan tó kan ààrẹ anybody ló lè lọ sí ìfẹ́ǹtì ọmọ Yorùbá nídìímọ̀ tó bá ti jọ́ ọmọ Yorùbá àwọn tí nà bá ta rẹ kò sí nǹkan tó kàn án pẹ̀lú lágbájá àti lágbájá ń jà tàmẹ̀dù àti tàmẹ̀dù ń jà peacemaker làwọn tẹ́ ẹ bá ní issue pẹ̀lú Saheed Ìbílẹ̀ ẹ bá Saheed Ìbílẹ̀ fà má kó papọ̀ mọ́ ẹgbẹ́ OPC má kó papọ̀ mọ́ ààrẹ Gani Adams kó papọ̀ mọ́ra wọn kẹjẹ ká yára lọ́pọlọ àlè torí pé social media ti wà nílùú kákan máa believe pé everybody ká máa fira wa tayín ìhun tó bá lè ṣe fún bàbá ẹ tó lè ṣe fún ògo ìdílé ẹ má ṣe fún ògo ìdílé kan má ṣe fún bàbá oníbàbà má ṣe fún olórí ìjọ social media ló kó wèrè mọ̀pọ̀ máa sí tó jẹ́ pé oníkálùkù akọ́ máa sọ tiẹ̀ èmi náà máa comment tó comment tó jẹ́ pé o ò lè rí ọmọ lẹ́yìn ẹni yẹn kó sọ kó má jẹ ìgbájú gidi kó má jẹ ìyà àlùbómímú but social media gbọ́lẹ̀ free word ni ṣáfẹ́ sọ pé òye yín tó ní òye yín tó ìkà àti lára àti dálẹ̀ Yorùbá rú òun lẹ̀ ń bá kiri kò ní kálukú kó mọ̀ ń bá rẹ̀ tá a bá fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá tẹ̀síwájú ẹ ká make peace láàrin gbogbo àwọn tó bá pera wọn lálágbára bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ààrẹ òwò tiẹ̀ ẹ̀yìn Ìbà Gani Adams kan ló yẹ kó gbóyè fún Sunday Igboho ló yẹ kó gbóyè fún kí ni credential Sunday Igboho wọ́n fẹ́ gbé fún kí ni credential ẹ̀já àjọ bíra wa kí ni credential Sunday Igboho kí
kí ni credential Sunday Igboho tó fẹ́ gbé oyè fún àbí iṣẹ́ rò bíá Ìbà Gani Adams kọ́ lè dé joyè ó kọ́ lè dé joyè ni ọ̀hún béèrè credential tó ní kí ni credential Sunday Igboho tó fẹ́ gbé Ààrẹ Ọ̀nà Kakanfò fún àbí ẹ̀kọ́ bí fún pé oyè yẹn wọ́n kàn fún àwọn èèyàn with no credential with no profile ni o profile òun lọ́ fi fún yàn ní oyè àwọn ọ̀nàrí oyè kan wà tó jẹ́ pé ọ̀n ní wo profile ẹ̀ owó lọ́ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ṣòtìyé so ẹ má yẹ ká máa lọ́pọ̀ mọ́ra wọn oníkálukú ló níbi tó wúlò sí ààrẹ òye gèsì Sunday Igboho ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Sunday Igboho òun lẹ́yìn jẹ́ kán máa gèsì ara wọn ẹ̀yin lọ ta ilẹ̀ Yorùbá tẹ́ ń dá ara wọn méjèèjì rú nítorí pé nǹkan tẹ́ fẹ́ jẹ ní orí blog nítorí owó dọ́là tẹ́ fẹ́ gbà ní orí YouTube àti lórí Facebook òun lẹ ṣe ń dá ìjálẹ̀ láàrin wọn ẹ̀ẹ́dẹ̀fẹ́ kí ilẹ̀ Yorùbá kó rójú kó ráyè ní gbogbo yín pátápátá ló máa fẹ̀jẹ̀ yín ṣètùtù nílẹ̀ Yorùbá yìí nítorí nígbà tí Sunday Igboho máa bẹ̀rẹ̀ ààrẹ fún ní ìmọ̀ràn wọ́n sin ní pẹ́rẹ́ ìpàkọ́ ní ọdún yẹn lọ́hùn wọ́n sin ní gbẹ́rẹ́ ìpàkọ́ tó wọ́n fún ní ìmọ̀ràn Sunday Igboho gbé ìmọ̀ràn yẹn lọ bá àwọn ọ̀sán gbé ẹ̀ àwọn yẹn lọ́dọ̀ àrìn àjò yẹn rú ohun tá ààrẹ sọ pé ó lè ṣẹlẹ̀ òun ló padà ṣẹlẹ̀ yìí ó wá ṣẹlẹ̀ tán ẹ̀ tó máa ń parí pé ààrẹ ló rán àwọn DSS lọ bá ń lé ààrẹ mọ̀ ń pa ẹ̀ tún gbé yẹn kú ẹ̀ tún ní níjọ́ kan tó ń bọ̀ lọ́dọ̀ ààrẹ ló ní kí àwọn DSS kó àtàkì Sunday Igboho lọ́nà ẹ̀ tún gbé yẹn kú ń bẹ̀ ìmíì tún ṣẹlẹ̀ ń sìn ti Lágẹ̀lú ẹ̀ tún sọ pé ààrẹ náà ló tún sọ pé kí àwọn DSS kó lọ ṣé ààrẹ ló control DSS ní kí ló kan ààrẹ pẹ̀lú DSS kí ló kan ààrẹ pẹ̀lú pressure tí ọmọ Yorùbá ń fún ààrẹ gangan fúnra rẹ̀ Ìbà Gani Adams kò ṣe kékeré pressure tó ń fún ṣe pressure tí wọ́n ń fún ààrẹ fúnra rẹ̀ kò tó lọ́tọ̀ pé kí ni ọ̀nà àbáyọ àwọn gọ́fúnà yóò rẹ́dì láti work pẹ̀lú òun kó gbà òun mú kó bà reputation òun jẹ́ òun ló wà after ọ̀nà àbáyọ òun lòun fẹ́ gbà láti rí iṣẹ́ ìṣe ní tó wà lọ́kàn ààrẹ nìyẹn gbogbo trash gbogbo rubbish nonsense tẹ́ ń gbé kiri lórí social media yẹn ẹ stop ṣe bẹ́ẹ̀ kó má yẹn ń pè é pè òun la máa fi sìn wọ gbogbo ẹ̀yìn tẹ́lómi ò ní kú síbi táṣù ẹ̀ wà. We are still the freedom fighter of Yoruba land and we are still in the point, we are still in the stand. Kò sí nǹkan kan tó máa yẹ̀ wá kó bẹ̀ nítorí pé aim and objective wa ni aim and objective wa ni àdẹ̀yẹ kó bẹ̀ a sì wà lórí ẹ̀ ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ òfin ìyẹn náà gbọ́dọ̀ lu ọpọlọ ẹ̀ use your wisdom ọ̀nà alágbára má mèrò pàápàá ọ̀lẹ ni alágbára tí ó mèrò ó máa dẹni àná á bá ogun lọ á parẹ́ mógun